ẹ̀dá gbẹ̀dá sinmi àròyé kẹsì yorùbá nàbílẹ̀ kan náà. كن فأنذر وربك فقدر وثيابك فطهر العربي الهاشمي محمد العربي الهاشمي محمد علي مسيح وطيبة مسرعا شربي لأسوأ قبر الهاشمي محمد لما أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الله ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلنا على كثير ممن خلقنا تفضيلا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. الله أكبر كبيرا. محمد صلى الله عليه وسلم. látara ọlọ́run الله
ọjọ́ ti lọ. Ìyàmọ́ tó ní kankan mọ́. Farabalẹ̀, 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 farabalẹ̀. Allah. Ajala sí àfọ́lówó àgbà ní ọ́ní Kaduna. Ayyanakumullahu. Eré àwọn àfáwà Al-Bagawi ló tó gbé ikọ̀ ọmọ Ajala sí fún. Ayyanakumullahu. Eré tèmi ò gbé. Ayyanakumullahu. Tọba Ajala sí fún mi ọ̀hún ni mo jẹ́. Ayyanakumullahu. Ọmọ ewéwu tí bàbá rẹ̀ bá bọ́ọ̀lẹ̀. Tí bá wá ní ọmọ Ajala sí fún mi, ó ṣe déédéé pé mo ní káfá àbí máa Ajala sí fún mi nìyẹn. Ayyadakumullahu binasrihi. Mo darí kíkí àti kíkí sọ́dọ̀ àwọn tọ́lọ́ǹkì. Salamu alaykum ya khiyara min al-wara. Àbá wa gba mínísítà mo kì í. Ya khiyara min al-wara. Ọ̀rọ̀ àṣìmọ̀ náwá ni láti gbọdọ̀ mo kì í. Ya khiyara min al-wara. Àbá òfin mo kì í. Ya khiyara min al-wara. Àbá wa gba ìgbẹ̀mọ́ mi mo kì í. Ya khiyara min al-wara. Ọjọ́ ti lọ, ọjọ́ ti lọ. تعيشون ما دام الزمان إلا ولا. Kíkì í ju báyìí lọ, àmọ́ ọjọ́ ti lọ púpọ̀. تعيشون ما دام الزمان إلا ولا. Gbogbo látara ní mo padà sọ́dọ̀ ẹ̀yin ìyá wa lásàlátù. يا خيار من الورى. Abubakar farabalẹ̀. حياكم الله. Mo dákun ẹ̀yin ìyá wa lásàlátù Istiqlal àṣìṣí ẹ̀ sọ pé náà. يا خيار من الورى. Ẹ̀yin àṣàlátù Istiqlal àṣìṣí yà. يا خيار من الورى. Èèyàn mẹ́ta lọ́wọ́ nù yín ni ohun èèyàn mẹ́ta ní gbọ́. Sẹ́rí àwọn kan bẹ̀rù ayé tọ́lọ̀ ń dá yìí. Àwọn náà wáyé wọ́n kàn wá wọ́n wá wo tọ́lọ̀ ń ṣe sínú ayé ni. Ìran mẹ́ta ní bẹ láyé. Ẹlòmí ń bẹ ọgbọ́n pé wọ́n máa ń lùlù nù ayé òun wá. Àwọn tó wá wòran nìyẹn. حياكم الله. Ẹlòmí ń bẹ ọgbọ́n pé tẹ bá délé ayé ẹ máa wá fẹsẹ̀ rìn. Ẹ máa jó, ẹ máa mì sọ́tún, ẹ máa mì sósì, ìtọ́gbọ́nù tó fi wáyé. Ìran kẹta lẹni tó já sí pé ó wáyé, ó fẹ́ kọ́lé láyé, ó fẹ́ gun mọ́tò láyé, ó fẹ́ rin ìlú èkó láyé, ó fẹ́ bímọ láyé, ó fẹ́ fọ́kọ láyé, ó fẹ́ fẹ́yàwó láyé, ó fẹ́ sì lè ká. سلام عليكم يا خيار من الورى. تعيشون ما دام الزمان إلا ولا. Tí mo kà á lẹ̀ ìtì bá ní Istiqlal àṣìṣe yá ẹ̀dá ọjọ́ kẹ̀kẹ́ wá pé الله العزيز. Istiqlal àṣìṣe yá. وما ذلك على الله بعزيز. Àwọn ẹlẹ́sìn kejì wọ́n fi kíní kàjù wá lọ tí pásítọ̀ bá ní somebody shout hallelujah ẹni tí wọ́n wá ń pariwo kí wá ní tí àwa lójú bí Ọlọ́run wá الله. àwa mùsùlùmí حياكم الله. a lè fọlọ́run wa a lè fi hàn kí ní ṣe wá tọ́ba jásí pé lóòótọ́ la bá mọ̀ fọlọ́ lọ́lọ́ ká ní Allahu Akbar. kárí bẹ̀rẹ̀ ẹ̀ka sí i. kárí bẹ̀rẹ̀ ẹ̀ka sí i. Istiqlal àṣìṣe yà. Mo fẹ́ bi yín béèrè kan. Tẹ bá dá mi lóhùn tẹ bá gbà. Ẹni tó bá gbà yóò lọ Mọ́kà tí ń bọ̀ yìí. Sọ̀rọ̀ yìí tọ́pẹ́ àbí ò tọ́pẹ́? Alhamdulillah. Ẹni ọ̀rọ̀ rẹ̀ bá tọ́pẹ́ kó dìde ńlẹ̀ fọ́nà kiri. Ọ̀dẹ̀ ti náwó kankan. Alhamdulillah.
Wọ́n sọ bá fẹ́ jó wákà náà tó fẹ́ dúpẹ́ fọ́lọ́hún. Tó gbòòrò rẹ̀ ṣe dáadáa ká mọ̀ pé ìsìn lánàá àti síyà ni. Ẹni ọlọ́run má jẹ iye wa. Ọlọ́run má jẹ iye wa. Ayé máa mi lánàá sàlátù. Ọlọ́run má jẹ iye wa. Ọlọ́run má jẹ iye wa. Ọlọ́run má jà sí lásán. 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 Wọ́n kú ti màmí lálásàlá tó. Mo fẹ́ fún yín ní tẹ́kì ẹ̀wé lọ́lé. Àbáwá àgbàlìkà máa ń wí. Ẹ̀dá pẹ̀já farabalẹ̀ fọ́lọ̀. Láàrin ìṣẹ́jú márùn-ún, mo fẹ́ fún yín tẹ́kì ẹ̀wé tẹ́ máa mú lọlé. Àbáwá àgbàlìkà máa ń wí. Kí tó kí àbáwá àlùbágá wí. Tí n bá kí yín, Ọlọ́run ti kí yín. Allahu akbar kabira. Bá sì kí yín fúnra lọ́nà ní kí yín kú sẹ́. Alhamdulillah. Farabalẹ̀. Kíkì wọ́n tọwọ́ òun láti yọrí ọ̀rọ̀ náà. Yakumullahu. Àbáwá Al-Gamawi. Àbá Abubakar. Yakumullahu. Ọ̀kan nú àwọn ọ̀jọ̀gbọ́n ó ní wàrádà. Farabalẹ̀. Yakumullahu. Ànàhù kana rajulun mubtala fi bani Isra'ila. ورد أنه كان هناك رجل مبتلى في بني إسرائيل فسمعوه يقول يسمعوه يقول الحمد لله الذي نوي الحمد لله الذي عافاني مما ابتلى به كثير من الناس وفضلني على كثير ممن خلق تفضيلا. الله أكبر كبار. بابا عاصم النوال. arákùnrin kan ni. ورد أنه كان هناك رجل مبتلى في بني إسرائيل. arákùnrin kan bẹ lọ́dọ̀ àwọn Bani Israila tí Ọlọ́run dáwò. وسمعوه يقول bọ́lá bá jẹ́ lómi wò nísìnyí tí ń lọ ní tókò lásàlátù ó ní òun ò ní lọ sàlátù mọ́ kó wá gba àwọn òtí gbà. مبتلى في بني إسرائيل. àwọn amòmìnì lọ́lọ́run máa ń dáwọ́ jù. في بني إسرائيل. kí ló fà ní pé Ọlọ́run fẹ́ jẹ́ ká mọ̀ wípé ẹni bọ́lá sọ̀fà Nabi sallallahu alaihi wasallam ó ní wala al-akhiratu khayrun laka minal ula. sẹ́láyé ta wà yìí ayé yìí muddatan qalila ìgbà díẹ̀ náà ní gbogbo kéèyàn 100 years láyé ìgbà díẹ̀ ni. Ọlọ́run wá sọ fún Ànábì ó ní ìtawọ̀ Ọlọ́run ta pèpè àkàlẹ̀ fún Ọlọ́run ó ju nǹkan tó rí láyé yìí lọ. Allahu akbar. Ọlọ́run wá
wá ní wàlàsáwọ́fà yóò tí kàrọ́ kúkà fàtàrẹ́dọ́ àwọn ọlọ́run àgbàdà ṣe tí ó dùn mọ́ wa nábì fún ẹwà dúró tó ṣẹlẹ̀ sáà nábì. رجل مبتلى في بني إسرائيل arákùnrin tí wọ́n dáwọ́ nú àwọn Bani Israila kí ló wí. وسمعوه يقول àwọn bọ́lọ̀ ti dán àwò tó àwọn èèyàn tún wá gbọ́ tí ọmọ sọ wípé. الحمد لله الذي عافاني مما ابتلى به كثير من الناس. sẹ́ni kò sí tẹ́bá wọ̀nyẹn kẹ́lẹ́gbẹ̀ẹ́ yín tọ́kọ́lé ńlá tọ́ra mọ́tò ńlá kò túmọ̀ sí pé gbogbo ilé ayé ìlọ́lọ́ sí fún táwọn. الحمد لله الذي عافاني. àfáwa mínísítà ẹlòmíì kọ́lé ńlá lóòótọ́ ẹlòmíì sì ra mọ́tò ńlá àmọ́tò náà ti yọ sí lágbára ó lè jẹ́ iye ọmọ bíbí ní jẹ́. الحمد لله الذي عافاني. ẹ̀yin àwọn aláṣẹ lájọ ẹni náà ẹlòmíì ńlọ lóyìnbó lẹ́gbẹ̀ẹ́ lẹ́yìn ńlọ mọ́kà ńkọ́lé ńlá mọ́tò ẹ má rò pé gbogbo rẹ̀ ayé ìlọ́lọ́ ti ṣe fún. الحمد لله الذي عافاني مما ابتلى به كثير من الناس. ẹnì wàá wò ká ṣe báwa ń dàsẹ̀ láti dojoojúmọ́ kí ló dé títí wò rí báyìí ìyá nǹkan mi lè máa jẹ́ tẹ̀yìn ọmọ. الذي عافاني ó lè jẹ́ fún kó máa mí lọ òkè kó máa mí lọ rẹ̀ náà ní ọ̀rẹ́ gúnlà lára rẹ̀. مما ابتلى به كثير من الناس. mọ́tò ni wọn ò rí mu lọ láyè rẹ̀ ti bàjẹ́. مما ابتلى به كثير من الناس. ilé yóò rí mọ́tò ní tiẹ̀ ti tán. مما ابتلى به aṣọ náà rí àtọ́ ní tiẹ̀ ti bàjẹ́. كثير من الناس. òun kọ́ nínú tọ́ ra mọ́tò. èsì lọ́dún òyìnbó ṣe gbogbo orí ayé téèyàn ṣe àmọ́ lọ́wọ́ bá fi yà láfíà jẹ́. مما ابتلى به كثير من الناس. ẹgbẹ́ ìyá wa lásàlátù ẹ̀wọ́ bẹ́ẹ̀ ṣe dìde dúró. tẹ́ wọ́n sọ pé la ilaha illallah la ilaha illallah la ilaha illallah. bẹ́ẹ̀ tí wíwú ẹlòmíín nínú àwọn tẹ̀lé tọ́lọ̀ kẹnu ayé wọ́n bí dákọ́ wí bẹ́ẹ̀ gbófi sọ́dún kófi sọ́sì tó bá ṣe bẹ́ẹ̀ yóò sì wúlò lẹ́nu. الحمد لله الذي عافاني مما ابتلى به كثير من الناس. mo dúpẹ́ tó já sí pé owó mi sàn níbi ọ̀pọ̀lọpọ̀ àgbákò tó fi kàwé ẹ̀dẹ́ yẹn nínú ayé. وفضلني على كثير ممن خلق تفضيلا. ẹ̀yà wa ìsìnkì lálọ́ ẹni náà. ó tó wa lọ́pẹ́ àbí ò tó wa lọ́pẹ́ nígbẹ́ ẹsẹ̀ ara wa la fi rìn láti ilé tá a fi dé bíbà yìí. kó ọ̀sẹ̀ tó máa wá gbé wa jòkó pé ẹ jòkó ẹ sákẹ́ wọn ti sórí àga. bàbá ni ẹ dìde nísìnyí ẹ dìde bàbá ni ẹ jòkó ẹ jòkó. ṣé ó tó yín lọ́pẹ́ àbí ò tó yín lọ́pẹ́? kí ni bẹ́ẹ̀ àkíní ọjọ́ ti lọ. وعندما سألوا علامة شكر الله. ó ní ìgbà tí wọ́n á bi léèrè. علامة شكر الله. kí ló dé kí ni àpẹẹrẹ tó fi dúpẹ́ fọlọ́hún gan. قال ọwọ́ aṣọ wípé أشكر الله anja ala ni. أن جعل لي قلبا شاكرا. mo dúpẹ́ fọlọ́hún tó ṣe pé ó fún mi ní ahọ́n tí màá fi dúpẹ́. قلبا شاكرا. ó fún mi ní ọkàn tí màá fi dúpẹ́. قلبا شاكرا. ó fún mi lọ́kàn tí màá fi mí lókè lọ́lẹ̀. قلبا شاكرا. ó fún mi lọ́kàn tí màá fi rọ́gbọ́ pé tí wọ́n bá fẹ́. قلبا شاكرا ولسانا ذاكرا. ní ahọ́n tí màá fi rántí ọlọ́run pé Allah. ولسانا ذاكرا. kájíde ló fún ọlọ́ká pẹ̀lú Allah lẹ́ẹ̀mẹ́ta. ó ní mo dúpẹ́ fún ọlọ́run ayọ̀ ọ̀là ní tọ́lí bá ń ṣe àdéhùn tó fún mi lọ́kàn tí màá fi dúpẹ́. ولسانا ذاكرا. ó sì fún mi ní ahọ́n tí mo lè máa fi dúpẹ́. وجسدا على البلاء صابرا. ẹni tí ó máa ṣe sùúrù lẹ́ni gbogbo tó bá dé. على البلاء صابرا. ẹ̀yà àdìbí àdìsí kékeré kan bẹ́ sálẹ̀ kí ló wí. الشكر ẹ̀yà wa ìsìnkìlá tẹ́ bá ti rọjọ́ ìsìnkú máikrófóònù lẹ̀ á mọ̀ lọ́lọ́ nínú. التحدث بنعمة الله شكرا. ẹ jẹ́ jẹ́ fún yín ní definition tí ń jẹ́ ṣùkúrù.
mọ̀ kó pẹ́ yẹ wá. Àtàhádùsù. Ẹ jẹ́ fún yín ní definition mọ́tìkà mẹ́ta ní definition ọpẹ́ alákọ̀ọ́kọ́ ni àlẹ́kápùsù. Yàgòlá. Ẹlẹ́ẹ̀kejì òun ni àlìmáníọ̀. Àlìmáníò. Téèyàn bá dúpẹ́ definition ọpẹ́ mẹ́ta ni àlẹ́kápùsù yìí yóò bọ̀ dé mọ́lẹ̀ ní gbogbo rẹ̀ títí ń bẹ lọ́wọ́ rẹ̀ tẹ́lẹ̀ ọlọ́run ó dé mọ́lẹ̀ ní. Alhábùsù. Ẹlẹ́ẹ̀kejì àlìmáníọ̀ tó bá dúpẹ́ gbogbo ìgbà tó bá kù sẹ́jú kan tọ́ta bá lò ní débi tó ń lọ kíní kan pọ̀ ní ọ̀tá. Ọpẹ́ tó sí wa bí ó tó sí wa. Alhamdulillahi. Ìṣẹ̀bẹ́ ìyá wa náà ní ìjẹ́ ẹ̀jọ́ tẹ̀ ń dúpẹ́ fọ́lọ́run. Ẹ wo owó omi tọ́lọ̀ ń sọ̀kalẹ̀. Ẹ wo omi tọ́lọ̀ ń sọ̀kalẹ̀. Ẹ wá wò gbígbàdúrà ni àbí kìí ṣe gbígbàdúrà. Alhamdulillahi àtàhádùsù. Bi ni'matillahi shukran. Bàbá Al-Bagawi, èyí mo fẹ́ fi máa ń dúpẹ́. Ọlọ́run aṣọ́rẹ́ báyìí fẹ́ lómi kò ní lè sọ pé Ọlọ́run mo dúpẹ́. Ẹ̀wọ̀n tó ṣẹlẹ̀ ń jẹ́ ẹjọ́ ó dàbí ìgbà tí ò sáfà mí ìmáláyé. Allah tẹ́bá dé bíbá yìí Al-Bagawi, tẹ́bá dọ́hùn Al-Bagawi, tẹ́bá dé tòsí Al-Bagawi, tẹ́bá dé jìnnàjìnnà Al-Bagawi. Allah gbàgbé oore tọ́lọ́run wá ṣe fún yín ni pé ẹ wá mọ̀ pé Ọlọ́run oore ló ṣe fún mi làfáàfin ní àtàhádùsù. Bi ni'matillahi shukran. Ayé Al-Qur'ani lẹ́tẹ̀lé tẹ̀fídá wa bá yín dúpẹ́ látòdì ìlú Ìlọrin tọ́lọ̀ sọ fún Ànábì sallallahu alaihi wa sallam pé wà á ma bìnní ìmọ̀tì rọ̀. Màáde wà á má bi ni'mati rabbika fa'addi. Ọlọ́dún ẹ̀rọ tí wọ́n bá ṣe fún yín ẹ máa fi sọ̀rọ̀. Wa tarikuhu kufran. Ẹ máa fọ bẹ́lẹ̀ láì bu kúfúrú ó tọ̀ ń da láì mọ́lẹ̀ nìyẹn. Wa man lam yashkuri al-qalila lam yashkuri al-kabira. Ṣé màsílítì bẹ́ẹ̀ mi tẹ́ fi ṣe ọdún mẹ́wàá ní fásitì ìsìnkì láàrin ṣe màsílítì bẹ́ẹ̀. Man lam yashkuri al-qalila. Ẹdúpẹ́ ọdún àkọ́kọ́ ni. lam yashkuri al-qalila. Man lam yashkuri al-qalila. Ẹdúpẹ́ ọdún ẹlẹ́ẹ̀kejì ni. Man lam yashkuri al-qalila. Ẹdúpẹ́ ọdún ẹlẹ́ẹ̀kẹta ni. Man lam yashkuri al-qalila. Ẹdúpẹ́ ọdún kẹrin ni. Man lam yashkuri al-qalila. Al-Bagawi ẹdúpẹ́ ọdún karùn-ún ni. Man lam yashkuri al-qalila lam yashkuri al-kabira. Ẹdú wá dúpẹ́ ọdún mẹ́wàá lónìí pé Ọlọ́run a máa dúpẹ́ o amúdá wa ṣùkúra ṣé àwọn ẹ̀dá ọ̀tá amúdá wa ṣùkúra ṣé àwọn ẹ̀dá ọ̀tá ìlera 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 amúdá wa ṣùkúra amúdá bàbá olúwa. Yes, láyé ti ìsìnkì lánàá àṣìṣí yà. Wàláyé kàfàrí tó ìnà àdàbí làṣẹ́jú. Wọ́n padà sínú Súrátù Sàbá ibi tó ti dé. Ìmọ̀lù aládà òun dàṣùkúrá ni. Wọ́n parí ìlà bí àṣẹkù. Ó ní àwọn aráalé Ànábì Dáúdà Ọlọ́run lọ́pàá wọn láṣẹ. Ó ní ìmọ̀lù aládà Dáúdà ṣùkúrá ni. Ìmọ̀lù aládà Dáúdà ṣùkúrá. Dáúdà dúpẹ́. Wàkàlí ló ní ìwádìí aṣọ́kọ́. Àwọn Al-Bagawi ẹ wọlé tọ́lọ̀ ń ṣe fún yín èyí tẹ́mi nígbà pé oore ni bí ẹ máa dúpẹ́. Ọwọ́ mú kankan wá fún yín láti Ìlọrin tọ́jẹ́ tẹ́kẹ̀wé. Òṣèlágàyà ṣe Al-Bagawi.
ẹ máa ṣe ábíjà máa. Ami Abdulaziz Al-Bagawi Bushiraka. Ṣé Abdulaziz Al-Bagawi oríire yín dé o? Wakulu man tatlubu qad a'taka. Orí báwọn lásàlá tó ti ẹ̀dẹ̀ tí wọ́n kọ́. Àfáà yín la fẹ́ kí n tí ń ṣe wàhálà fún yín lóòrùn nínú ẹ̀rùn. Abdulaziz Al-Bagawi Bushiraka. Bàbá Al-Bagawi oríire yín o. Bushiraka. A máa kí yín kú oríire bàbá yín dúpẹ́. Al-Bagawi Bushiraka. Bàbá yín dúpẹ́ o. Al-Bagawi Bushiraka. Wakulu man tatlubu qad a'taka. Ẹ wo gbogbo tẹ bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run ló fi lè yín lọ́wọ́. Wakulu man tatlubu qad a'taka. Ẹ̀ẹ́dẹ̀gbẹ́ tó mọ́sálásí Ọlọ́run kọ́. Wakulu man tatlubu qad a'taka. Ẹ̀ẹ́dẹ̀gbẹ́ lọ́mọ kí Ọlọ́run fún yín ẹni. Wakulu man tatlubu qad a'taka. Ẹ wo jama wọ́n dùn àyè. Amẹ́ríkà bẹ́ẹ̀ o, Lọ́dọ̀nù bẹ́ẹ̀ káàkiri ayé. Wakulu man tatlubu qad a'taka. Gbogbo èèyàn tó ló béèrè rẹ̀ tọ́lọ̀ ṣe mú o. Wakulu man tatlubu qad a'taka. Bàbá Al-Bagawi Ọlọ́run àṣẹ báyìí fẹ́ lómi. Àmọ́rọ̀ ni wọ́n á kù síbi ọmọ. Wọ́n ní kí ló dé wọ́n láfa àwọn òsibí mọ́. Gbogbo tẹ ní kí Ọlọ́run òsè ló ṣe. Bọ́dẹ̀ yìí tẹ̀ náà tó bẹ́ẹ̀ ni ó tún fún yín. Ẹnìkan kí yín lánàá, ẹnìkan ní kí ló dé tí mo fi kí yín. Mo ní Al-Bagawi jù bẹ́ẹ̀ lọ. Ṣé ìwà lè yóò tún wò lára yín tí ò ṣe é wò? Ẹ̀yà lè ná lọ́lọ́run fún yín ni. Ṣé ká bọ̀ sọ̀rọ̀ pẹ̀lú ìmọ̀ lọ́lọ́run fún yín ni? Ọlọ́run á ṣe gbogbo rẹ̀ yín fáfáà mi, wọ́n sẹ̀ máa kọ tí òbí lé lọ́wọ́ ni. Àbá Al-Bagawi ẹ̀kú kọ́lọ́kàn ọ̀pẹ lọ́kàn. Bẹ́ẹ̀ni. Al-Bagawi bí ọba ọmọ ìyàtọ̀ yóò tún máa dáa. La ilaha illallah. Ọlọ́run ti gbé yín ga ní. Àwọn Al-Bagawi ọlọ́mọdé ẹ̀ bàbá rẹ̀ sí aburú. Ìtọ́lọ̀ wá dé dúró, ibi tọ́lọ̀ dé dúró, mo fẹ́ máa lásàlá kù tó tọ́ lónìí. Gbogbo alásàlá kù kọ́ ni máa ń bá àfa àtọ̀fọ̀ kan tẹ̀lé. Àfáyín là ń kí gbogbo tó bẹ̀rẹ̀ lọ́dọ̀ Ọlọ́run Ọlọ́run. Al-Bagawi Ọlọ́run sọ yín. Baba chairman, Abdulaziz, Baba Adini, Abdulaziz Al-Bagawi Bushiraka. Ẹ gbàgbé Al-Bagawi là fún ayé. Wakulu man tatlubu qad a'taka. Wakulu man tatlubu qad a'taka. Gbogbo gbàgbé sí bá sọ̀rọ̀ rẹ̀ náà lọ́wọ́ ní kí ẹ mọ̀. Baba Adini Istiklal Asisiya. Inú ẹ̀sìn lẹ́yìn ti kóyè. Ọlọ́run tún ní dáyé padà sẹ́yìn lọ. Al-Bagawi fẹ́ dìde. Allahu Akbar. Abdulaziz Bẹ́ẹ̀ni. Al-Bagawi Bushiraka. Bẹ́ẹ̀ni. Al-Bagawi
بشراك وكلنا تأتي بالغالي وكل ما تأتي بالغالي Jákàwá láti látúlé tí wọ́n fi fẹsẹ̀ rásẹ̀. Tí wọ́n fi máa dúpẹ́ lọlé. Wọ́n sì máa jáde lọ́kọ̀ọ̀kan. Wàbíláyì tàòfíìkì lọ́jà zòrò alhamdulillah aki bàbá mi kudi alabẹ tí mi àfọ ọgbọn fún wa pẹ̀lú àlàáfíà ara àti gbogbo nǹkan bàbá wọn láti orí àfọwọ́ àlùkàmáwí aki wọn bàbá wa pẹ̀lú kẹbí aládìẹ àfukú sàláàtì aki àfọwọ́ àgbà. Bàbá àgbà ọ̀gá pápátá Al-Mustafa Azim Nawali Berefu As-Salati Amir al-Jaysh afáwà òfin àti gbogbo àwọn afáwà àgbà Abubakar afáwà Abdullahi Bishana lójoojú afáwà Muhammad Bashir Abdulaziz Abdulrahman afa Ahmad olórúkọ afáàgbà Abu Farida bàbá àdínì wa olóyè ọ̀dọ́ láṣìṣe ìyàwó òpó alámòjútó lójoojú àti níbí sẹkẹtìrì yìí àti gbogbo yín láyé rẹ̀ kankanlẹ̀ gbogbo iṣẹ́ yín lárí ìyàwó Mazidatul Khair ìyá tá a jẹ́ ń jẹ wọn tá a mú mi wọn tí wọ́n tọ́ wa táwọn náà fi dìbò àti ìdarí gbogbo tó tara wọn náà jáde lọ yí wọn bẹ́ẹ̀ ìyá Rukayya gbogbo yín la kí
àníkàfọ̀ ní dúpẹ́ fún gbogbo káfọ̀ ní dúpẹ́ fún gbogbo èyí tí ẹ náwó. Bàbá àdínní wa ṣe ń náwó tó pọ̀ gbogbo bí wọ́n ti ń sá gbogbo àwọn ẹ̀yà yàtọ̀ sáré àìmọye màálù tá a pa láàyè àwọn náà wọ́n ń sábà àwọn èèyàn lọ. Ìyá akéwòjọ lójoojú àsáwọn náà tún dá wọn náà kádá tẹ́mi ò mọ̀ bẹ́ẹ̀ náà níyàwó òpó gbogbo wọn pápátá àtàwọn alásàlátù kan táwọn náà ń dá owó kan ní lápò ara wọn nítorí ìtọ́lọ́ gbogbo tó tara yín jáde ó déèyàn la hawla wala quwwata sàmì rárá. Ọmọ wa ó wọ mọ́sálásí lónìí wọ́n lọ mú tábìlì kékeré wá kékeré ń sìn. Ọmọ wa Firdaus ọmọ ìyá wa Amira ó wọ mọ́sálásí lónìí ọmọ náà dà ká máa gbẹ̀bọ̀ àbá láti ìlú Ìlọrin àbá àzúmọ̀ náà wà lè ní wọ́n ṣàdúrà fún àtẹ̀rù ọlọ́nkà tó ní prayer request wa gbogbo tó máa ń gbé fún ọmọ ìbínú ẹ̀ náà gbà kẹsì máa mánéjì rẹ̀ láti ṣènáwó kọjá akọ̀tún ní àfọ̀ ní pípẹ́ wájú ọlọ́ọ̀ni láti pẹ́ran lónìí àní sára kán tá a ṣe síta àwọn náà lájẹ nǹkan wa mo sì ti sọ fún wa bí tó bá jẹ́ bí orí àbẹ́sẹ̀ ló bá kàn mí ẹfí mi náà pè mí gbogbo orúkọ ọlọ́ọ̀ta ń sàlárì bá a bá pa màálù díẹ̀ tá a pa lọ tó bẹ́ẹ̀ bá a bá sì pẹ́ran ó tó bẹ́ẹ̀ àní mọ́lá kátà gbọ́njẹ kan lọ fún àwọn náà lájẹ nǹkan wa bẹ́ẹ̀ bá ti ń bu tó ń kálukú ẹbí mi náà bu tèmi kémi náà rí gbígbà àdúrà wọ́n ti gbé ọmọ Firdaus dé ẹgbẹ́ fún àbáwá Zema Nawal kí wọ́n ṣàdúrà fún àtẹ̀rù ọlọ́kan tó náà má níyàn wáyé pé àdúrà mú kọ́lọ̀ ní ó gbà Bismillah. Ní àpapọ̀ gbogbo wa ẹ̀jẹ̀ àtọ́fẹ́ sallallahu alaihi wa sallam gbogbo ẹni tí bá ń wá oríire ayé àti tàbíkìyàmẹ̀ kó tó bá wílẹ̀ kan sí pé sallallahu alaihi wa sallam oúnjẹ yóò ní ká máa ìwé ẹlẹ́kẹta bá òsì ká máa ìwé ẹlẹ́kẹta dáadáa bá ẹjẹ́ ayé àmìká kẹsàrá sọ́lọ́ pé sallallahu alaihi wa sallam al-istiqlal ọlọ́run ní jẹ́ gbogbo yóò rí òhù àgbàrúkọ̀lá Nábì Muhammadu ẹ máa fi ọdún yí ọdún ní ìyá ni àbí bàbá ìyá ni ọlọ́run tó fèrè dáwọ̀ ọlọ́run tó ní ẹlẹ́kùn òní ọlọ́wọ́n bí alágbàlagbà ọmọ sáàmì tẹ́lẹ̀ wọ̀n sáàmì náà wọ́n yà wọ́n tẹ́lẹ̀ sáàmì ti lọlé ẹ̀lú bẹ̀lẹ̀ ẹ̀kẹ́ sí ọmọ tá a gbé dání ọlọ́wọ́n bí alágbàlagbà gbogbo ọmọ ẹni kọ̀ọ̀kan wá ọlọ́wọ́n ní fi wọ́n kú wa àlùbáríkọ̀lá Nábì Muhammadu àwọn mísọ́nà wa láàyè yìí ọlọ́wọ́n bá kúrò ẹ̀mí wọn láíláí àfáàyí lápẹ̀ láàrín àdúgbò ẹsẹ̀ àmì ọlọ́mọbẹ̀ lómi ìsìn wọ́n wákàtí náà ní ìdá gbogbo àwọn ìyá wa tí ń bẹ lẹ́yìn tí ń wò wọ́n nì gẹ́gẹ́ bí àfáàyí ti sọ àwọn tá a já táwọn tá a jẹ́ pé wọ́n nù nì ọlọ́run gbogbo tó kóde látara tí náà ọlọ́run ní ti wọ́n léwu lórí gbogbo ìyá dáadáa tó jòkólẹ̀ báyìí ẹ bá Nábì wọlé ọ̀la ẹ sì ṣe pé àgbárùkọlá àwọn ẹni ọlọ́run dẹ́kun sọ́mọ̀ ẹ̀sánú mi lọ sọ́mọ̀ ẹ̀sánú mi lọ báwo ti wà ní báwo tẹ̀sẹ̀ ní báwo ti ṣe sí ní dẹ́kun ṣàánú mi ọlọ́run ewì.
gbogbo ẹ̀ pọ̀ lọ́dọ̀ àfa yín níyà yìí gbogbo ọtọ́ bá bọ̀ pọ̀ bá ń gbé dáadáa yorùbá nẹ́bí Muhammad lẹ́mẹ̀ta. ẹ̀jẹ̀ wí tèmi náà ọlọ́run dákun sọ́mọ ẹ̀tọ́ jù mí lọ sọ́mọ ẹ̀tọ́ jù mí lọ lọ́run márùn ó ti wà ní márùn ó tẹ̀sẹ̀ ní márùn ó ti ṣe é sí ní lọ́mọ ṣàánú mi lọ. Àṣẹ ọdún mẹ́wàá èyí tá a tún ṣe iná àáfà iná ọdún ní ká bá ọdún fi dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọmọ tí mo gbé dání iná a tún lékún sí inú ni Ọlọ́run máa lé wa kún sí inú gbogbo tí wọ́n máa fi tọ́ ọmọ náà tí wọ́n máa bá a lára mu gbogbo àti bá mú yàn náà Ọlọ́run jọ máa bá a lára mu a bá ń fún lómi yọ máa bá a lára mu gbogbo tí wọ́n máa fi sí lẹ́nu Ọlọ́run ní fi dààmú ìyá rẹ̀ Ọlọ́run ti fẹ́ kọ̀ọ̀kan ara Ọlọ́run ní fi wọ́n dààmú wa ọ̀dọ̀lá haúlá láàrin bí ìṣẹ́jú méjì sí mẹ́ta fún kàǹkọ́ ọmọkùnrin tí bá fọ́ lọ́dọ̀ ọlọ́run اللهم بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على سيدنا محمد وعلى آل سيدنا محمد وبارك على سيدنا محمد وعلى آل سيدنا محمد صلاة تنجينا بها من جميع الأهوال والآفات وتقبل لنا بها جميع الحاجات وتطهرنا بها من جميع الشيئات وترفعنا بها عندك أعلى الدرجات وتبلغنا بها أقصى الغايات من جميع الخيرات في الحياة وبعد الممات آمين ومتى متى آمين آمين Tọ́ka bá wa àgbàmáwí. Bá wa àgbàmáwí. Ó bá wa ṣe ọgbà náà. Ó bá wa ṣe ọgbà náà. Gbogbo wa méjèèjì. Òtítẹ́bù alọ̀tà àlọ́fíà fọ́tò lọ́dún mọ́tò wa. Ó bá yẹ òdòdó branch Aki Àsàlátù ti bẹ̀rẹ̀ padà níjọ́ Sunday tó ń bọ̀. Gbogbo àwọn èèyàn yìí tó máa ń bẹ ládùúgbò yín bẹ̀ kẹjọ máa ṣe àwọn tá a jẹ́ tá a ṣe náà kò sọ́ọ̀bù bí náà tẹ́lẹ̀ iṣẹ́ ó máa lọ. Gbogbo àwọn èèyàn tó bá mójútó tó ń jẹ tó fi di pínpín tó sì fi bọ́ sójú ọjọ́ náà tí ò fi sí ẹni tí ò jẹun tẹ́ran fi tó tọ́bẹ̀ fi tó tí sẹ̀wọ́ fi tó tí rẹ̀ sì fi tó 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 ká fi tó láti ìyàwó aṣojú ìyàwó òkú àná ìyàwó aṣojú ìyàwó òkú ìyá Aisha ìyá gbogbo àti gbogbo àwọn ìyá àti bàbá àdúgbò wa láàyè àti bàbá àdúgbò wa ní ẹkùn ìfẹ́ǹsì wa náà àti pé ìyá tẹ sáàbù lójú àgbo àtàwọn yúùtù tí wọ́n ṣe wàhálà tí wọ́n náwó tí wọ́n tún lára látọ̀rí pírẹ́sẹ̀ntì wa ní wàásù wa ní ìbò ìmáàmì ni àti gbogbo ìyàwó àmìlá náà ìbà àgbọ̀ alábòójútó àṣàlájà ìgbà nínú ilé ìyáálé tó ọlọ́pàá àgbọ̀ tí gbogbo yín wọ̀ tí wọ́n fà wọ́n bá aṣọ ọ̀bàrà. Kani amina, aṣọ amina. Gbogbo tí ọ̀rọ̀ àgbà ti bẹ̀rẹ̀ fún kálukú wọn lẹ́yìn ọ̀rọ̀ mọ́sà tó ń bọ̀. Lọ́dọ̀ tó, ìsìnkú lọ́dọ̀ náà pàpà.
àwọn tí a pa ọdún mẹ́wàá ọlọ́jà ọdún ọdún ṣọlọ ọdún mẹ́wàá tá a ṣe òǹkà kan ló pè é àwọn tó ti fẹ́ bẹ̀rẹ̀ náà báyìí ọdún mi ìlà tún bẹ̀rẹ̀ ìkọ̀ọ̀kan lára bẹ̀rẹ̀ yìí sọ fún náà pé mi tí mo bẹ̀rẹ̀ ọlọ́kọ̀ọ̀kan lára ọlọ́mọdé sẹ́yìn ni ọlọ́mọdé sẹ́yìn ni ọdún tí ń bọ̀ ọlọ́mọdé mi náà tó bá wọn ṣe ní tí ẹ fún ara rẹ ni nítorí pé kò rí ẹjọ́ bá wọn ṣe ọlọ́mọdé sẹ́yìn ni látọ̀rí àmì ìwà ní síkìláì gbogbo àwọn bàbá àdínì gbogbo àwọn mísọ́nà gbogbo àwọn ẹ̀yà alábẹ̀rẹ̀ àmìlá ìyá ọlọ́gbẹ́rú gbogbo alápapọ̀ ọdún tí wọ́n lọ gbèsè ìwà alábẹ̀rẹ̀ ìbánà àti ìyà fíjìyà àṣánàtà wọ́pẹ̀lẹ̀ áàpù láti àṣánàtà wàkínà àṣánàtà ṣùgbọ́n rẹ̀bíkà kama yà ṣùgbọ́n wọ́n